Alhaji wa Abdulwasi Ayinde tí ó ń sọ̀rọ̀ kan àmọ́ mi ò rí òun bá wí náà àwọn àfa alátẹ̀nù ó lè mí rí bá wí. Ẹ̀yin èèyàn wa, a ṣì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Arákùnrin tí ẹ̀ ń wò yìí, àáfàá tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí, ó sọ pẹlẹbẹ ọ̀rọ̀ sí K1 The Ultimate. Ẹ ṣáà ti mọ awuyewuye tó ń lọ ní online nípa K1 The Ultimate nígbà tí ó ṣòkú ìyá rẹ̀ tí àwọn àáfàá kan wá síbẹ̀ tí ó sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà. Ọ̀rọ̀ náà ni àáfàá yìí ó ń sọ̀rọ̀ lé lórí. Ẹ fi ara balẹ̀ kí ẹ wò ó. A ó máa fún yín ní full video náà báyìí. Ó ti yá o. tó ṣe pé wọ́n ti ọ̀rọ̀ orí rédíò ni wọ́n mọ̀ gbọ́, ọ̀rọ̀ inú pépà ni wọ́n mọ̀ gbọ́, ilé olókùú tó bá ń ṣẹlẹ̀ káàkiri ni wọ́n mọ̀ dé káàkiri. Torí ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ ó jẹnu ẹ lọ. Wọn ò bí nílé àfáà ni, wọn ò bí nílé èèyàn rẹ ni. Tí wọ́n bá bí nílé èèyàn rẹ kò ní máa sọ pé àwọn àfáà lọ ganu kalẹ̀. Àwọn àfáà tọ́nà gan tó dá wọn gan pọ́n wọn ní. Kò fi irú ti Pasuma tọrọ. Níjọ́ tí ìyá Pasuma kú, gbogbo àfáà ni wọ́n wá bẹ̀. Àwọn àfáà láti Ìlọrin, àwọn àfáà láti Èkó, gbogbo àwọn àfáà ni wọ́n wá bẹ̀. Àwọn tí ó wà láàárọ̀ wọn ń wá, àwọn tí ó wà lọ́sàn-án wá, àwọn tí ń wá lálẹ́ wá. Wọ́n tún ṣe jọ́ kẹjọ tán àwọn àfáà tó ń wá ń ṣàdúrà ń bẹ̀. Ṣé màmá tiẹ̀ wá fẹ́ tàṣírí rẹ̀ pé kì í ṣe ìyá rẹ̀ ni? Sọ fẹ́ tàṣírí ìyá tiẹ̀ pé ìyá tiẹ̀ ń ṣe ìyá rẹ̀. Ọwọ́ sọ pé àwọn àfáà ẹ̀wù wọn lọ ganu kalẹ̀ ń bẹ̀ yẹn. Àwọn àfáà kódà kó fi máa ṣàwàdà àbí kó fi máa dásà kò gbọdọ̀ sọ́rú ẹ̀ fáwọn àfáà ọlọ́mọkàn wà lábùkúrú rẹ̀ wọlá nàbí wa Muhammad. Èmi ti pọ́ìsì ara mi ti pẹ́, ibi wọn bá pè mí sí kódà kí yóò súnmọ́ mi nílọ kó súnmọ́ mi báyìí tí ọba sọ fún mi táwọn ẹ̀ bá sọ fún mi màá ní mọ̀ wọ́rì wọ́n sọ wọn kan fún mi. Ambos bó sì gbé màá wá lọ wọ́n béèrè lọ́wọ́ mi lè gbé àfáàyè tó rò sẹ́yìn náà lọ bí ẹ lọ síbẹ̀ ni mo lè mi lọ bí báwọn kódà mo ti kọ́kọ́ fún wọn lẹ́sìn mo lè mi lọ bí ẹni tí ọba mọ iye Ọlọ́run tó lẹ́ni tí ọba ti mọ iye àwọn àfáà kò mọ iye Ọlọ́run ẹni tí ọba ti mọ iye àwọn àfáà kò mọ iye Ọlọ́run kò sí sí yá rẹ̀ fún rẹ̀ ṣé bóun tó lóde ńjọ́ náà ó tó lóde eré ńjọ́ náà káàdì sọ fún wọn lè bá fa wàhálà ó ti gbowó ìyá rẹ̀ kú ẹlẹ́mì lè má lọ. Àwọn àfáà náà ló tó bá sí ìyá rẹ̀ o àwọn àfáà tó ní wọ́n ganú lẹ́nu àmọ́ àwọn tó bá mọ̀ ó là ń sọ yìí àwọn tó bá mọ̀ kó bá wa sọ fún un àwọn àfáà ìṣẹ́ ní àbùkù o kọ́ mọ́ bá ka àbùkù o bẹ́ẹ̀ bá ti fẹ́ nu àtẹ káwọn àfáà kọ́ lọ bèrè lọ àwọn ẹni àná àwọn ẹni tí ń ṣe lọ́wọ́ kó wòye àbùkù tí wọ́n ti kàn látara kó mọ̀ fà àbùkù káwọn àfáà ọlọ́run sá gbàdúrà wa.